Mo kí bàbá wa Imam, Chief Imam Ògbómọ̀ṣọ́, Sheikh Dr. Yunus Foliat Ailara. Ọlọ́run bá yóò jẹ́ kí ẹ̀mí bàbá ogun àbúrò ní ṣe yín. Ìmọ̀ràn ni mo fẹ́ gbà yín. Ní tó gbà yín mọ̀ràn abá o, ṣùgbọ́n ọmọ àmọ́ bàbá náà mọ̀ràn gbà mí. Bàbá Imam, ayé ti mọ̀ yín lólódodo. Wàláhì ayé ti mọ̀ yín lólódodo. Tẹ́ pé òdodo tẹ́ sì ń sọ lọ́jọ́ kí ìmọ̀lẹ̀ ara yín ó tún máa tàn sí. Táwa sì ń bẹ lọ́nà àánú rẹ̀ pé àdánwò tí yóò gba òdodo ìkú lẹ́nu tẹ̀fín lè sọmọ Ọlọ́run ní yóò kàn yín. Ọ̀rọ̀ nípa ọjọ́ kẹta, ọjọ́ kẹjọ, 40 ọjọ́, ọdún kan bí òkú náà là ń sọ̀rọ̀ lórí. Tá a bá ń sọ̀rọ̀ bàbá Imam, mo sọnù live program kan tí mo ṣe lánàá. Bàbá, ẹ má fi wáàsí yín, ẹ má fi honor anybody. Ẹ má fi ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń sọ, ẹ má fi honor anybody. Ẹ má fi pọ́n anybody lé. Àyàfi àwọn tí ń tẹ́ bá ń sọ tó bá bá ìtẹ̀lé tọlọ́run àti súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá bá lára wọn, tó bá jápọ̀nlé fún wọn lókù. Ṣùgbọ́n tó yẹ pé bóyá ẹni tí ń ṣe ó tako àṣẹ Ọlọ́run, ó tako súnà Ànábì sallallahu alaihi wasallam, wàláhì tó bá bá àbùkù lára rẹ̀, ẹ jẹ́ ọmọ fomi àbùkù wẹ̀. Ọjọ́ kẹta òkú, ọ̀nà owó lẹ́yìn ìmáàmù ilẹ̀ Yorùbá lẹ́fẹ́ gbà stop ẹ̀. Ọjọ́ kẹta, ọjọ́ kẹjọ, 40 ọjọ́ àtòrí ọdún kan, ọ̀nà owó lẹ́fẹ́ gbà stop ẹ̀. Everybody inú mi dúpẹ́ náà sọ, bàbá mú ìdájà níbí náà sọ pé kò sí, ẹ̀yin náà testify pé kò sí ń tọ́jọ́ gbogbo ẹni tí wọ́n mẹ́rin wá gánmọ̀ pé rọ́ làwọn ń pa. Ọ̀nà àbáyọ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó sì ní mímọ̀ lẹ́ẹ̀kẹ́ afẹ́kẹ́ gbìyànjú kẹ́ sán láàrin bàbá yìí pé bóò ni wọ́n ó ṣe stop àwọn nǹkan pàápàá lọ láàrin àwọn ọ̀dọ́ tí ẹ̀sẹ̀ ń jẹ ìmáàmù lórí mọ́sáàsì ìlú bí yín báyìí. Báwo ni òdodo tẹ́yìn ń sọ ẹ̀, báwo ni ó ṣe kárí láàrin àwọn tó jẹ́ ọ̀dọ́ ìmáàmù táwọn náà fi ní inherit, tí wọn ò fi ní jẹ ogún àwọn nǹkan yẹn. Fún bàbá ó ní ẹjẹ́ àṣiṣẹ́ lórí bàbá Imam. Ẹ mọ́jà bá a ṣe ní lọ mọ́ ni ẹjẹ́ àṣiṣẹ́ lórí bàbá Imam, bá a ṣe ní lọ bí ọjọ́ kẹta, ọjọ́ kẹjọ, 40 ọjọ́ mọ́ táwọn èèyàn ò fi ní, àwọn tí nǹkan òye tí wọn ò fi ní máa rò parẹ́ ẹ̀sìn ni oníjà iṣẹ́ lórí. Kò sí management lálìkì àmọ́ bàbá Imam o, ẹ̀ náà mọ́ o, kò sí manage lálìkì àmọ́ o, kò sí manage lálìkì àmọ́ o. Ayé ń bì láti yanjú ẹ̀rọ àlìkì àmọ́, wàlúù ayé láti yanjú ẹ̀, ayé láti yanjú rẹ̀ o, kò sí manage lálìkì àmọ́ o, ayé láti yanjú ẹ̀rọ àlìkì àmọ́ o. Ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá já àfọ̀ onímọ̀, ayé ni ó ti yanjú bí ẹ̀yìn rẹ̀ ó ṣe rí, ojú ara rẹ̀ ni ó ti yanjú bí ẹ̀yìn rẹ̀ ó ṣe rí tó bá kú tán. Bó sì máa ń sọ bàbá mi olùkọ́ àgbà kọ́nà ọba kọ́ bá àṣàlékún kẹ́ wọn, wọ́n ti yanjú ẹ̀yìn wọn látọjú wọn lọ́jọ́ kẹ́yìn wọn mọ̀ rí bó ṣe rí. Bàbá Imam, ojú ò ní tì yín, àbúrò ò ní ṣe yín. Ọ̀tá tó ń bọ̀ sí ọ̀tá àti ìpọ̀ tó wàláhì. Ọ̀tá àti ìṣèkínni, ọ̀tá kódà tí ẹni tí nífẹ̀ẹ́ yín yóò tún kórìíra yín nígbà tó dòdò ìbá dá àyè kan. Ojú ọmọ Yorùbá bàbá Imam, ìmọ̀ràn tí mo fẹ́ mú wá nìyẹn o, àdúrà wọ́n gbà.